Ayat, please, let me talk. I'm in pains. Let me talk, please. Ẹ jọ̀ọ́. Presidential, Emma Binusa. Ẹ jọ̀ọ́, Ayat, I'm so sorry, please. I want to ask you something. Please, what exactly did I do to you? Because it is not possible for me not to have done anything to you. The hatred you had towards me and Liam, never tell bẹ̀rù Ọlọ́run. Ẹ tí wọ́n lè sọ̀kọ́ fún yín. Ṣé nínú ayé tí mo wà yìí, gbogbo ìyà tèmi àti ọkọ mi ta jẹ láyé wa? Ṣé ó possible kí wá mú ọwọ́ mi kí fi pa ọkọ mi tí mo lè mọ̀ pé mo bí ọmọ oṣù 5 fún? Ṣé ó possible nínú ayé yìí? Gbogbo ìyà tèmi àbọ̀ ẹ̀bẹ̀ mọ́ o. 10 years tí mo ti wà pẹ̀lú ọkọ mi lélẹ́yìí o. Láti mo dẹ̀ wá pẹ̀lú ẹ̀mí ìmọ̀ ẹbí mi ìmọ̀ ara o. Ṣé ó possible kọ́ ẹ pé no 10 years ẹ bọ́ mi ṣe ṣe yàtọ̀? Ó wá di time tó yẹ kí n máa jẹ ọ̀rọ̀. Yóò ó wá jẹ́ ìgbà tó yẹ kí wọ́n máa jẹ ọ̀rọ̀. Gbogbo iṣẹ́ tí mo ti ṣe láyé mi. Àwọn ẹdúró náà ayé tó yẹ kí n sọ̀rọ̀ ẹdúró náà. Ṣé ó wá jẹ́ ìgbà tó yẹ pé ó yẹ kí n máa jẹ gbogbo iṣẹ́ tí mo ti ṣe láyé mi. Gbogbo ìlágùn tí mo ti ṣe láyé mi. Tí mo ṣe fi gbogbo ayé mi tí mo fi gbogbo ayé mi sìn. Ó wá jẹ́ ìgbà tó yẹ kí wọ́n máa jèrè. Bí mi ṣe wáyé mi ní mọ́tò o. Mi ní iṣẹ́ o. Mi ní anything láyé mi o. Ọtí bàbá ọkọ mi sọ ìbọn náà pamọ́ mi o torí pé torí royalties tí mi ti mọ̀ pa ẹ̀ tí mi tó ṣọ̀nà ọ̀nà ìrànmọ́dé tí mi ti mọ̀ pa ẹ̀. Ẹni tí mo fi gbogbo ayé mi sìn láyé mi. Ó wá dìgbà tó yẹ kí wọ́n máa jẹ ọ̀rọ̀. Ìgbà tí mo wà nínú oyún lé ọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣọ́wọ́dà ni mo sùn sí o. First time tí wọ́n tọkọ mi tàjọ ní ilé tàgbà láyé wa. Ó ní ìgbà tó kú yìí o. Ìgbà tó jọ ní ilé tàgbà nínú ayé wa. Àwọn 15 ló ń gbé pẹ̀lú wa o. Ṣé wọ́n possible kọ́ ẹ pé ìgbà tó yẹ kí wọ́n máa jèrè gbogbo iṣẹ́ tí mo ti ṣe láyé mi. Ọkọ yẹn wá fún ṣọdẹ wa kú. Ṣé wọ́n possible kọ́ ẹ pé táìmù tó yẹ kí wọ́n máa jèrè iṣẹ́ ayé mi. Ṣé wọ́n possible kí n pa mo bá di níbi táàbù rẹ̀ wá níbi táwọn èèyàn 15 ni wà. Ọkọ mi ti kú tí kí ikú kan. Mo sọ fún bàbá ọkọ mi pé ká ro hero yẹn gangan ni because ọkọ mi ti kú tí kí ikú kankan tó dé o. Àbú ẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ mọ́ ẹ̀mọ́ bí bẹ́ẹ̀ mi ti ṣe lọ. Ọmọ yóò kí n sùn kò kí n jẹun kò kí n ṣe anything. Mo máa fìdí ẹbí pé mo fìdí Liam ni. Mo máa fìdí ẹbí pé mo fìdí mo nọ́ọ̀sì ẹbẹ ní nọ́ọ̀sì ọmọ kékeré ni. Ẹ ti rí mi kàn kí n bọ́lẹ̀ nínú mọ́tò ní tèmọ̀ tí ẹ bá ń jalè mi kàn bẹ́lẹ̀ nínú mọ́tò. So I just want peace to reign. My brother, ọlọ́mọdé kéèyàn fi ẹnu kọ pẹ̀lú gbogbo life tó ń ṣe pé ó máa pa wọn. I want to ask him what he knows about it. He might have gotten information from somewhere so I can clear myself. I really want. No, ohun Wumi lẹ ń gbọ́ yẹn. Wumi ọmọ Wumi ìyàwó Mohbad lẹ ń gbọ́ yẹn. Ẹ̀rí kó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n mo fẹ́ di nǹkan kan mú, mo ti fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kẹ́ di ọ̀rọ̀ yẹn mú. Ó ní wípé ó ní Mohbad ti kú kíkú tó dé. Ọ̀rọ̀ náà ló sọ pé kó tó pọ́nmọ yẹn gan kú, ó ti kú already. Definitely, Wumi mọ nǹkan tí ọmọ yẹn ń pass through kó lọ́jọ́ tó dé. Tí ó fẹ́ sọ fún wa. It might be physical or spiritual. A sọ pé Wumi náwó nínú nǹkan tó ṣẹlẹ̀ sí ọkọ ẹ̀. Ṣùgbọ́n ó lè ràn wá lọ́wọ́ láti rí ojútùú sí ọ̀rọ̀ yìí. Tó mọ̀ jù, ó ní ẹni tó súnmọ́ jù tí wọ́n jọ ń sùn, tí wọ́n jọ ń jí, tí wọ́n jọ ń jẹ, tí wọ́n jọ ń mu. Àwọn àṣírí kan sì wà lọ́wọ́ ẹ̀ tó yẹ kó tú fún wa. Ká lè rí ojútùú sí kéèsì tí ó tú fún wa. Ara nǹkan táwa ń bínú sí nìyẹn. Ewúrú àwọn ọ̀rọ̀ tó sọ ń sìn tẹ́ bá wò dáadáa tẹ́ gbọ́ dáadáa ẹ rí i pé nǹkan wà nínú ẹ̀. Nǹkan wà nínú ẹ̀. So kì í ṣe pé a kórìíra ẹ̀, kì í ṣe pé à ń gbógun tì í. Ṣùgbọ́n kó má fún wa ní bóde dísán. Tẹ́ bá wo bó ṣe gbọ́ ọ̀rọ̀ ìkalẹ̀ ẹ rí i pé òun náà ara fún pé ibi báyìí ni ikú ọmọkùnrin ti wá. Ṣùgbọ́n ìjọ ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú wa. So ṣetán. So a kórìíra ẹ̀ o. Kò sẹ́ni tó kórìíra ẹ̀. Torí ìyẹn lára ní gbogbo wa. Ìjà ẹ̀ náà wà ní ìjà tá ń jà. Because kò sẹ́ni tó lè wù kí Wumi jẹ́ ẹbí ẹ̀ kan wá ní inú àwọn máa dùn kó jọ pọ̀ ọ̀sán gan. So àkórìíra ẹ̀ o. Adọ́mọdé lórúkọ mi, ẹ bá mi share fídíò yìí, ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí, ẹ bá mi follow page mi ire.